báwo ló dé wà láyé yìí ṣe bóun lòun tó ṣolókùrò wà lẹ́ṣà ẹgbẹ́ wa ò ní tú o. Alright èèyàn mi ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Dr. Mutiu Táíwò Ọlátìgbòye yìí pírẹsidẹ̀ntì ti yá ni. Èjì rẹ̀ o wíríwírí lójú orogún ó èjì wọ̀rọ̀ lójú bàbá ẹ̀ Táíwò tí mo sọ. Bàbá mi tọ́jú Alfulani Dáúdà mi vice president ọ̀tìwárí. Bàbá mi tọ́jú bàbá mi Dr. Soliu Ishaq Ọlálékan general secretary. Èèyàn mi ní àsùgbàgbé kò ní kan ẹ bàbá mi gbàgbóhùn lẹ́nu mi àṣírí yìí kò ní tú o. Ṣe béèyàn mi ní ọlọ́lá ló ní tèmi. National coordinator Dr. Mumini Adéọlá ọmọọba. Àṣírí yìí kò ní tú o. Kí ni máa jẹ yóò gbàgbé Dr. tèmi ọmọ ẹlẹ́hà Dr. Rasheed Senate President. Èyí tí mo mú wá fún gbogbo wa lẹ́nìí tí ó máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún wa òun náà ni tí àkọlé rẹ̀ ń jẹ́ àsínà owó orí kíákíá. Mo gbaṣẹ́ ní ọjọ́ kẹta oṣù kẹwàá ní 2015 tí ẹ bá wò ṣe ti rí ọjọ́ kẹta oṣù kẹwàá 2015 ni mo ti gba iṣẹ́. Ẹni tó fún mi ní iṣẹ́ yìí bàbá àgbàlagbà kan ni ní Òṣogbo. Àsínà owó kíákíá àsínà orí tí a bá wà nípò láwa tá a níṣẹ́ lọ́wọ́ ni o níṣẹ́ o lò yọ̀ wọ́n. Àwa tá a níṣẹ́ lọ́wọ́ tí ó wá jẹ́ pé ọ̀nà wa dí gágágá tí ọ̀nà dí tó jẹ́ pé a ti wá rò pé kàkà kí kinní kan fi ṣe kinní kan kó lọ ṣe nǹkan báyìí ẹ má dán wò. Àwọn kan kéékèèké kan wà ṣebí tọ́nà ẹ bá ti ṣí ìdíṣẹ́ tó ti ṣe ó ti tán. Wọ́n jẹ́ ká máa parọ́ fún ẹ pé àjọ̀nú kan ó kanlẹ̀kùn yóò wá gbowó fún ẹ. Tó bá sì jẹ́ pé ó wà bẹ́ẹ̀ lóòótọ́ tó bá gbà á ó ti mọ̀ pé ó ti gbọ́jọ́ kú. Eléyìí ó ṣiṣẹ́ nílànà iṣẹ́ tó ń ṣe ni. Ojú wa pọ́n ẹ títí pé àkúníṣẹ́ lọ́wọ́ náà bí aláìní nǹkan ó wá di pé ọmọ ẹ àkọ́bí ọmọ ẹ wọ́n ní kó mú wá tàbí kan nínú àwọn ọmọ ẹ pé wọ́n tiẹ̀ tún chúùsù fún ẹni pé àkọ́bí ẹ̀yìn ajé pọ̀ lára ẹ̀ wọ́n á ní kó lọ mú wá tàbí wọ́n ní kó fi nǹkan sórí okó ẹ̀ kó fi bá ayé lájọṣepọ̀ kó máa lo kádàrá ẹ̀ ṣé nítorí ayé nítorí owó náà ni. Bẹ́ẹ̀ bá gba ìgbàkúgbà lọ́wọ́ ẹ bọ́ra dandan ni kẹ́ ẹ rí ìrìkúrì. Níjọ́ bá dẹ̀ ti gbà báyìí ìjọ́ náà ló ti gbọ́jọ́ kú. Bẹ́ẹ̀ ni ayé ò ní mú wa ayé ò ní ṣe wá káwa náà ṣọ́ra. Èmi náà lọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátìgbòye táyé mọ̀ sí mi jẹ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ lórí ètò yìí àwọn nǹkan tí a gbé dání tí a máa sọ náà ni àṣírí ewé àtegbò láwọn nǹkan kéékèèké báyìí. Tí a bá wá rí nínú àwọn nǹkan tí a ń ṣàlàyé tó bá nǹkan dédé nǹkan tẹ́ ń wá mu ẹ má wá jẹ òye aláìmoore o. Ẹ gbìyànjú kẹ́ bá wa subscribe sórí ètò yìí, ẹ like, ẹ comment, ẹ share fídíò yìí fún àwọn tí wọ́n bá tún fẹ́ máa jẹrú àǹfààní báyìí. Torí tá a bá wò ó tá a sọ̀rọ̀ tá a comment tá a kàn lọ just like that bí ìgbà pé ó lè kóyàn lẹ́rù lọ ni. Bí ìgbà pé ó kóyàn lẹ́rù lọ ni. Mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti subscribe tẹ́ wà lórí ètò lẹ́yìn tẹ́ máa wo fídíò wa. Àwọn ẹlòmíì wà tó yẹ pé wọn kì í ṣe gan wọ́n kàn fi láti máa wò ó wọ́n fi láti máa kọ́ ẹ̀kọ́ lára àwọn nǹkan tá à ń sọ. Gbogbo ẹ̀yin tí ẹ wá ti subscribe lágbára Ọlọ́run aburú ò ní subscribe sínú ayé yín òfò àdánù kò ní subscribe sínú ayé yín. Lágbára Ọlọ́run bó ṣe lè wù kí aburú kó sọ̀rọ̀ ẹ̀dà tó nílé ayé ní gbogbo ibikíbi tó kálukú yín wà lágbára Ọlọ́run kò ní lè subscribe sínú ayé yín lágbára Ọlọ́run. Ṣé wàá bẹ́ẹ̀ tí wọ́n ń láìkì àwọn fídíò wa tẹ́ ń láìkì ẹ̀ tẹ́ ń wò
lágbára Ọlọ́run nǹkan rere èyí tẹ́ ti lé tọwọ́ yín ò tó lágbára Ọlọ́run ní wàá máa wánú lẹ́yìn ní wàá láìkì yín aburú ní láìkì yín òfò ní láìkì yín àdánù ní láìkì yín lágbára Ọlọ́run. Gẹ́gẹ́ bí èyí tí mo wá fún wa ní òní náà ni bí a ṣe ń lo èso wèrèpè 15 àti owó tuntun ìlú tá a bá wà ọ̀gá ayè àtòdìdí atare kan bí a ṣe ń lò ẹ́ rí pé mo ń kànú ìwé iṣẹ́ tó ti pẹ́ ni wàhálà ó ti pẹ́ ìwé tó wà lọ́wọ́ mi yìí ìwé ayé John ni nọ́mbà 3 nínú owó mi ni nọ́mbà 3 ẹ̀rí bó ti pẹ́ bàtà fi ń gba àwọn iṣẹ́ kiri òníwé ti wà lọ́wọ́ wa. So báwo ni a sì fẹ́ ṣe kínní ASINA owó kíákíá láṣìírí èèyàn fi ń bò ó ní bẹ́ẹ̀ tí wàá níṣẹ́ tó ń ṣe lọ́wọ́ tó bá níṣẹ́ lọ́wọ́ tó bá lọ lò ó mi ò mọ̀ bó ṣe lè ṣiṣẹ́ fún ẹ o wàá níṣẹ́ tó ń ṣe lọ́wọ́ èso wèrèpè ní Ọ̀ṣun state a mọ wèrèpè sí ẹ̀wẹ́ ó máa ń jóyàn lára wèrèpè àwọn míì ń pè ní yèrèpè kóró inú ẹ̀ la need 15 la need 15 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 la need kóró yẹn 15 la need ẹ wá jẹ́ ká wá ìsasùn kékeré kan tí ò tóbi jù ẹ jẹ́ ká kó mẹ́jọ nínú kóró yẹn ẹ jẹ́ ká kó sínú ìsasùn yẹn tá bá ti kó sí ẹ wá jẹ́ ká fi owó tuntun lé lórí 1000 naira tuntun ẹ jẹ́ ká fi lé àwa tí a bá ná irú owó yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ owó tó bá ti tóbi jù nílùú táwa ẹ jẹ́ ká lò ọ̀gá ayè ọ̀gá life chameleon ẹ jẹ́ ká fi bò lórí ẹ jẹ́ ká gbélé lórí ṣé wọn pé yóò máa rìn kiri ní tiẹ̀ omi ni o ẹ̀kọ́ sáà gbélé lórí ẹ bá ti gbélé lórí ṣé wàá rí èso wèrèpè méje tó kù méje yẹn ẹ jẹ́ ká kó sórí owó yẹn ṣé ẹ ti kó lé ẹ jẹ́ ká fi ojú àtàrí kan sí ẹ jẹ́ ká fi ìdérí ẹ̀ dé ẹ jẹ́ ká jó tá a bá ti jó tó ti jó dáadáa tó tá a ti jó tán ẹ jẹ́ ká lọ kúnná tá a bá ti lọ kúnná ẹ̀kan ṣoṣo là á lò ní alẹ́ ká tó sùn ni gbogbo ẹ̀tù yẹn pátá ẹ jẹ́ ká lọ kì í pọ̀ kò lè pọ̀ ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká dà pẹ̀lú hot shinap ẹni tó bá lè mu shinap tí a bá lè mu shinap kò sí ẹni a lè fi mineral lò bẹ̀tì bí instruction ṣe wá òun náà ni shinap ẹ jẹ́ ká fi lò lẹ́ẹ̀kan ṣoṣo là á lò gbogbo ẹ̀ pátá ẹ̀kan péré là á lò gbogbo ẹ̀ ẹ jẹ́ ká lò ẹ̀yin máa wo nǹkan tó lóun ṣe fún wa sáyẹ́ǹsì lélẹ́yìí sáyẹ́ǹsì ni èso wèrèpè ilẹ̀ Yorùbá ló wà ọ̀gá oyè ilẹ̀ Yorùbá ló wà odidi atare ilẹ̀ Yorùbá ló wà sáyẹ́ǹsì ni a kó papọ̀ ni kó fi di nǹkan tó ń jẹ́lé ayé nìyẹn kò sí ẹni tí ò ṣe sáyẹ́ǹsì ní ayé yìí ọ̀nà tó lóka kù ṣe tiẹ̀ ló yàtọ̀ kò sẹ́ni tí ò ṣe sáyẹ́ǹsì nílé ayé yìí ọ̀nà tí olúkálùkù ń ṣe tiẹ̀ sí òun ló yàtọ̀ ẹ wá rí èyí tá a ṣe tá a ní bọ́lọ̀ dáadáa ọlọ́mọdé ká bá wọn dé díẹ̀ torí pé ó pọ̀ nógùn láwọn èyí tí ò dáa ọlọ́mọdé ká bá wọn dé díẹ̀ èmi náà lọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátìbóyè tí ayé mọ̀ sí ewé ń jẹ́ ẹ̀rí tó bá dìgbà mi ọjọ́ rẹ̀ á tún mú ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sí ilé wa ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sílẹ̀ subscribe sórí ètò kílẹ̀ fún fún ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kan mi ta ṣe àtẹ̀yìn tó àti ṣe kiri pé ètí àti ṣe kò ju ètí àti ṣe lọ tó ó dàbọ̀.